Báwo mo ṣe débí náà ọkọ mi? Nígbà tí mo jí láàárọ̀ yìí mo ti bá igba orúnmọlẹ̀ sọ̀rọ̀ pé kọ́ ọ̀nà mi là lónìí yìí ọkọ mi. Bí mo ṣe débí kò yé mi ọkọ mi, wèrè la rí lọ́jà. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV review. Lónìí, ọmọ abuké ni mo mú wá fún yín. Ǹjẹ́ èyí tí ọmọ abuké? Ṣé ẹ rí eré àgbéléwò yìí? Ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lẹ́kọ̀ọ́, ó tún ṣe kí ni? Ó tún fakọyọ torí wípé arínájà ó fi kọ́mẹ́dì sí. Babaláwo tiẹ̀ tó ń ju slang sí irú babaláwo tiẹ̀ ni mo rí rí o. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, kí ló ṣẹlẹ̀ nínú ọmọ abuké? Ǹjẹ́ ẹ̀yin ti wo ọmọ abuké? Tẹ́ ẹ bá ti wo ọmọ abuké, ẹ tara ṣàṣà lọ sórí Àpáta TV Plus. Níbẹ̀ lẹ ti máa rí ọmọ abuké wò lóní kíkún ẹ̀yin tèmi. Ilé ayé yìí, ká ṣáà máa ṣe dáadáa. Ẹ jẹ́ n sáré dárúkọ àwọn òṣèré wa tí wọ́n kópa nínú eré àgbéléwò yìí. Nínú wọn ni Lánrè Adédiwúrà, Kọ́láwọlé Adékúnlé, Tọ́lá Ọládòkun, Kàbírù Akórèdé, àti Arínájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi. Ọmọ kékeré tó ṣe ọmọ abuké nínú eré àgbéléwò yìí. Ọmọ yẹn tẹ́ bá ń gbọ́, ọmọ yìí wọ́n bí sínú kó máa ṣe eré àgbéléwò nítorí wípé ó ní ọpọlọ, ó ní làákàyè, ọpọlọ ẹ̀ wà ní jọ́bà. Bẹ́ẹ̀ nítorí wípé ó ṣe kárátà ẹ̀, ó gbé kárátà yẹn jáde bó ṣe yẹ kó gbé jáde. Ọmọ tó ní làákàyè, ọmọ tó máa ń gbọ́n yẹn, àwọn àkàndá ọmọ yẹn ni. Àkàndá ọmọ náà ló dẹ̀ ṣe nínú eré àgbéléwò yìí. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ṣé nǹkan tí Lánrè Adédiwúrà ṣe yìí ṣó dáa? Àwọn ọkùnrin, ẹ̀yin ọkùnrin a máa ń sọ kẹ́ ẹ tó máa rẹ́di. Nǹkan tí ó jẹ́ wípé ẹ ṣáà máa ń fẹ́ tán nǹkan wò. Tẹ́ bá ti mọ̀ wípé ẹ fẹ́ oyún, there are other ways láti bá obìnrin sùn tó jẹ́ wípé kò ní fa wàhálà. Ẹ̀yin náà ẹ wo nǹkan tí ó padà dálẹ̀ torí wípé o fúnyàn lóyún, kò dẹ̀ ń ṣe pé o ti nídìí oyún time yẹn, ó di pé ó ń ṣẹ́yún àbí kò rí proper care ni lady yẹn fi kú. Àmọ́ ọmọ tó wá bílẹ̀ náà dẹ̀ rèé, abuké. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, tí eré àgbéléwò yìí bá ní apá kejì, kí lẹ̀yin lérò wípé ó máa ṣẹlẹ̀ nínú ibẹ̀? Ṣé ìyàwó tó jẹ́ wípé ńgbà tí Lánrè Adédiwúrà mú ọmọ abuké yẹn wálé kò gba tiẹ̀, kó wá padà mọ̀ wípé Lánrè Adédiwúrà ló ní ọmọ yẹn? Tẹ́ ẹ bá gbàgbé, ìyàwó náà dẹ̀ ti sọ wípé obìnrin a máa ń jowú wípé òun ò mọ ibi tó ti gbọ́mọ wá, wípé ó ti bímọ síta, ó wá ń gbọ́mọ wá, nǹkan kan bẹ́ẹ̀. Tó bá wá padà mọ̀ pé Lánrè Adédiwúrà ló ní ọmọ tíyẹn ò tiẹ̀ mọ̀ wípé òun lòun ní ọmọ tẹ́lẹ̀, ṣé ẹ mọ̀ wípé ó máa di yánpọnyánrin? Ó dẹ̀ ní kí ọmọ yìí rùn, bóyá nítorí ẹ̀ lobìnrin yẹn náà tún ṣe kórìíra ẹ̀. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ó bá jẹ́ ẹ̀yin ni kí lẹ̀yin máa ṣe? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrántí yẹn, comment section. Eré àgbéléwò yìí ṣó yẹ kẹ́ ẹ wò ó? Èmi á sọ wípé ẹ máa rọ́gbọ́n kọ́ ńbẹ̀, ẹ máa rẹ́kọ̀ọ́ kọ́ ńbẹ̀. Ṣó ní apá kejì? Kò ní apá kejì. Tí n bá ní kí n rate wọn, máa fún wọn ní 8/10 torí wípé ó kún fún ọgbọ́n àti òye. Ṣé ẹ rí Arínájà? Oh my God! Òkú fọwọ́ bà mí, òkú fọwọ́ kàn mí. Arínájà náà jẹ́ kí ó make sense. Ṣé eré àgbéléwò yìí nǹkan tí á máa ṣẹlẹ̀ lójú ayé ni? Torí wípé òkú yẹn ò sùn, torí ẹ̀ ni ò ṣe jẹ́ kí Lánrè Adédiwúrà náà ní ọmọ tó máa gbéjó. Ṣó ti yé yín pé tá a bá ń hùwà nílé ayé, gẹ́gẹ́ bèmi ṣe máa ń sọ wípé ẹ̀san láyé, ayé yìí lẹ̀san wà. Ayé yìí ká tó kó a máa kẹ́san gbogbo nǹkan tí a bá ṣe. Tí a bá kó, ayé àtúnwá tún ń bẹ tó jẹ́ wípé ó lè jẹ ìyà tí èèyàn ti kọ́kọ́ téèyàn escape ní ayé àkọ́kọ́, ó máa padà jẹ́ láyé ẹ̀kejì. Wọ́n ní àtúnwá ní ayé ẹ̀san, bí àwọn Yorùbá ṣe máa ń sọ nìyẹn, bí àwọn bàbá wa ṣe máa ń sọ nìyẹn. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yìí gùn. A ò ní rí jù báyìí lọ ẹ̀yin tèmi. Bémi ṣe máa ń sọ, èmi a máa sọ pé ibi tẹ́ ti ń rówó ra dátà kò ní tán ńbẹ̀, ọwọ́ yín ò ní kàn ìsàlẹ̀ àpò. Ẹ ò ní rí nǹkan gbé sọnù bí kò ń ṣe bí ọmọ. Ire lójú owó ń rí, ire báyìí lójú yín máa máa rí. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Gbogbo wa báyìí la jọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin tọpẹ́yẹmí, ó dàbọ̀.